gbajúmọ̀ akọni ọmọ Yorùbá ni tó tún jẹ́ ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá olóyè Sunday Adéníyì Adéyẹmọ ẹni tó pèèyàn mọ̀ sí Sunday Ìgbòho àti olórí gbogbo àpapọ̀ ẹgbẹ́ tó ń jà fómìnira ilẹ̀ Yorùbá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wọ́n mà tó ti fẹ́ gbé ìgbésẹ̀ ńlá míì lórí ìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ìtàn pè ní Yorùbá Nation pẹ̀lú bó ti ṣe fẹ́ kọ lẹ́tà tuntun sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó jọ̀wọ́ kó yọ̀ǹda Yorùbá kúrò lára Nàìjíríà nítorí pé orílẹ̀-èdè tí ò lè lálàáfíà mọ́ ní Nàìjíríà àfi kí Yorùbá kàn sì kúrò lára wọn kan lọ́ọ́ dá dín orílẹ̀-èdè tiwọn. ẹ rántí wípé ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè nípasẹ̀ ẹgbẹ́ tó ń jìjàǹgbara fómìnira Yorùbá tí ó ń ṣe olórí wọn ti kọ lẹ́tà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó yọ̀ǹda Yorùbá kúrò lára Nàìjíríà àti pé kó gbé ìgbìmọ̀ kalẹ̀ láti bá ìgbìmọ̀ tàwọn náà ṣèpàdé títí oṣù kẹfà tó kọjá yìí láti jọ jíròrò lórí bí wọn yóò ṣe yọ̀ǹda Yorùbá kúrò lára Nàìjíríà ṣùgbọ́n tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ ṣe bí porí lẹ́tà wọn àti kò sì fèsì ṣáò nígbà tó túbọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí lọ́sẹ̀ tó kọjá Sunday Ìgbòho nígbà àsìkò tó ṣàbẹ̀wò sí ààfin onímẹ̀kọ ti ìlú Mẹ̀kọ ní ìpínlẹ̀ Ògùn ọba Benjamin Ọlánìtẹ́ ló mà jẹ́ kó di mímọ̀ o wípé àwọn ò jáwọ́ lórí ìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ó láwọn kan lè máa wò pé bóyá ìjàǹgbara náà tutù lẹ́njọ́ mẹ́ta ẹ̀ ṣùgbọ́n ó ní kò tutù àwọn ń dáná yá alábẹ́lẹ̀ àti wípé inú ẹṣin lóko ẹṣin ń gbé o àti pé ọgbọ́n ìlànà ń dá sí ọ̀rọ̀ náà láti fi pẹ̀lẹ́kùtù kúrò lára Nàìjíríà tó sì ní báyìí o àwọn àti ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àti àwọn aṣíwájú ìjàǹgbara òmìnira Yorùbá àwọn tí ń múra láti kọ lẹ́tà tuntun sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rán létí ètò olóyìnbó ń pè ní rìmáìndà pé ṣé kò gbàgbé o ó jẹ́ kí àwọn ìgbìmọ̀ ìjọba àpapọ̀ àti ìgbìmọ̀ àwọn táwọn ń jìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá káwọn pàdé káwọn sì jọ sọ̀rọ̀ lórí bí wọn yóò ṣe yọ̀ǹda Yorùbá kúrò lára Nàìjíríà táwọn yóò lọ dá ní orílẹ̀-èdè tiwọn.